Mo kí wa káàbọ̀ sórí ètò Iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nowa Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa ká lọ. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi. Orúkọ mi ni Arábìnrin Owusu Mariam. Iṣẹ́ amúnidára, fashion designer. Ó jẹ́ iṣẹ́ tó wù mí lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí mo wà ní secondary school, wọ́n gbé aṣọ iléyá mi lọ fún tailor. Ìgbà tí mo dọ́dọ̀ tailor, ó ti gé wẹ́lẹ́wẹ́lẹ́, ó ti pieces aṣọ, mo bẹ̀rẹ̀ sí ní ké nìyẹn. Àwọn ti bà aṣọ mi jẹ́ o. Wọ́n bá ń bẹ̀ mí kí n má ké, wọ́n máa ṣe padà, wọ́n máa ràn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ràn ni, tọ́ba àti wọ́n máa kọ́kọ́ gé kó tó ràn. Màtá wá ràn tán, má sọ fún dádì wa pé iṣẹ́ yìí, iṣẹ́ tailor yẹn mo máa kọ́ o. Wọ́n mú aṣọ tán gé, wọ́n pieces ẹ̀ tán ṣẹ̀ tó wá join ẹ̀ padà yẹn, àmú ní láti kọ́. Tìgbà yẹn ló ti wà lọ́kàn mi. Àwọn irinṣẹ́ tá a máa ń lò ní scissors, tí àwọn Yorùbá ń pè ní àmúgà. Wọ́n fi máa ń gé aṣọ, a máa fi ń gé aṣọ. Ṣọ́ọ̀tù, rílà, òwú àti tépùrù. Òun la máa tí bí kọ́sọ́mà bá gbàṣọ wá ń sìn, a máa wọ̀n iye ọ̀pá tó wà ńbẹ̀. A dẹ̀ fi máa wọ̀n àwọn kọ́sítọ́mà, a fi máa ń take measurement wọn. Àwọn ìrírí bíi bí kọ́sọ́mà gbàṣọ wá, àwọn máa lò ní Sátọ̀dé o, ẹ tètè bá mi ṣe o, tẹ bá ti bá mi ṣe máa mú wá, wọ́n máa bọ̀ báyìí, ẹlòmíì máa ní owó yẹn ò tí ì pé, owó ń fẹ́ gbowó lọ́wọ́ èèyàn kan, torí ẹ̀ a lè sọ pé torí ẹ̀ ká má ṣiṣẹ́, torí àwọn kan wà tẹ́ pé kó tó dìpẹ́ ẹ ṣiṣẹ́ rárá náà máa kówó yẹn wá. So àǹfààní ìrírí yẹn kò jẹ́ kó jẹ́ nǹkan tó máa jẹ́ kéèyàn relent pé òun ò ní ṣiṣẹ́ mọ́. Ó depend lórí ọmọ, torí a ní fast learner, a dẹ̀ ní slow learner. But ọmọ lò tán ọdún 3 àbọ̀ nídìí iṣẹ́ yìí, ọdún 3 àbọ̀. Dẹ̀ ń gbé nípa ṣọmọ lè mọ̀, ó di dandan kó mọ̀ ọ́ kà, kó mọ̀ ọ́ kọ, kó tó dìpò kọ́ṣẹ́ rárá o. Ìyẹn ò dí lọ́wọ́ pé kó má kọ́ṣẹ́, torí á ṣe láǹfààní tó bá lè kọ́, tó bá dẹ̀ lè kà díẹ̀, ó máa ṣe láǹfààní. Àmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ ni pé kán wo àgbègbè wọn, iṣẹ́ ọwọ́ tó bá ń wù wọ́n, iṣẹ́ hairdresser, iṣẹ́ mechanic, àwọn tó ń ta aṣọ ó wà ńbẹ̀, àwọn iṣẹ́ tó máa ṣe wọ́n láǹfààní, kán wò kán lọ. Àwọn tó dẹ̀ fẹ́ yan iṣẹ́ amúnidára ní láàyò láti ṣe, àmọ̀ràn mi ní fún wọn ni pé tó bá débẹ̀ kán mọ̀ nǹkan tó ń ṣe. Ìwọ tó mọ̀ pé fẹ́ lọ kọ́ṣẹ́, tó bá ti débi iṣẹ́ sọ mọ̀ pé iṣẹ́ ló máa kọ́, within a year wọ́n náà ní àfọ́ máa gain gbogbo nǹkan tó yẹ kó gain, tó dẹ̀ ní waste time wọn. Àmọ̀ràn mi fún wọn nìyẹn. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi.